Toyin Adeyemi, Momsi Ire, happy birthday, long life and prosperity, original goddaughter. Happy birthday to you. Wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé tó yà ìmáàkù. Ó ní rí pé sọnù láyé yìí. Bí ó ṣe bí ọmọ ò ní kú mọ́ ẹ lórí. Ọkọ ò ní kú mọ́ ẹ lórí. Ìwọ náà wà ní dòkú òjijì. Ó tójọ́ mẹ́ta, ó tó ọdún méjì ní mi fi celebrate Toyin. Ṣé yẹ kó rí bẹ́ẹ̀? Toyin, mo ti bẹ̀rẹ̀ sí celebrate ẹ padà. Long life and prosperity. Next time ìwọ náà máa gbé èṣù láyé mọ́. Ìwọ ló gbé èṣù láyé o. Ìwọ ló fàyè lẹ́ o. Ìwọ ló sọ pé tó ti yẹ so gbẹ̀dẹ̀ ti tọ́nù tèmi báyìí. Máa béèrè àníyàn wa ní ìṣù. Toyin ọmọ tó gbáàsì world best original celebrity. Àwọn celebrity nìyẹn. Àwọn original celebrity nìyẹn. Toyin celebrity. Nigeria celebrity. Bóyá tẹ́ ẹ bá mọ Toyin tó ń ṣe birthday lè ní o. Toyin tó ń ṣe birthday yẹn. She's a well-known celebrity ní Nàìjíríà. Toyin ọmọ tó ní tẹríba. Toyin mi o Toyin tomato. Toyin tomato. Original goddaughter. Kẹ́kẹ́. Ta ló ṣe birthday lónìí o? Over sabi sister Priscilla ni. Over sabi sister Priscilla o. Priscilla ń wọ́n kan bá. Ìyàwó Juice Prince. Ọmọ Tanzania yẹn. Tanzania àná wa. Èyí tó làmìlaka. Èyí tí gbogbo èèyàn fi ń tọrọ fọ́kọ ọmọ. Àná wa ní Tanzania. Bàbá Rakim yé mo bá ròde. Bàbá Rakim yé mo bá ròde. Àná Ìyábọ̀ Òjó. Àná Chioma Susi. Àná Chioma Susi yé mo bá ròde. Àná Ìyábọ̀ Òjó mo bá ròde. Àwọn tí ẹni. Àwọn tí kíẹ́kíẹ́. Àwọn tí Ṣẹ́gun Johnson nìyẹn. Wọ́n máa sọ pé ọmọ yẹn ó bá sàbí àǹtí ó bá sàbí happy birthday to you, long life and prosperity. Wàá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Mi ìdẹ̀ ní wọ́ ẹ̀tì Momsi Ire tó gbáàsì. Olówó tó ṣẹnu jẹ́mújẹ́mú, olówó tó ṣẹnu jíjẹ́jẹ́. Momsi Tọ́pẹ́ ní tèmi Tọ́pẹ́ ní Canada. Mi ní wọ́ ẹ̀tì ọmọ Tọ́pẹ́ yẹn náà máa ń lọ ṣọ́wó ni. Very gentle ọmọ. Jẹ́jẹ́ ló máa lọ jẹ́jẹ́ ni. Àbẹ́ Toyin bó ṣe ń tọ́jú ìyá ọkọ ẹ̀. Ọmọ dáadáa ni Toyin. Ọmọ first lady Ogun State wa ni. Ọmọ ìyàwó governor wa ni. Toyin àìmáàkù. Ó ti yé ọmọ yẹn nínú àwọn ọmọ first lady ìyàwó governor wa ni. Toyin àìmáàkù. Ṣó ti yé yín? Ṣé mọ̀ pé àwọn first lady tó wà ní ìjọba ọmọ ìyá Tinubu náà ni o, ṣùgbọ́n tó bá ní nínú àwọn tó ń ṣèjọba first lady Ogun State àwọn ìyá Toyin nìyẹn. Toyin àìmáàkù. Ṣó ti yé yín? Ẹ máa rí àwọn first lady ẹ tún wo first lady Kwara, àwọn first lady àwọn ìyàwó gọ́vnọ̀ ẹ bọ́n ṣe ń bá Toyin ṣe. Torí Toyin ọmọ Toyin yẹn Toyin èmi fọ́ fún ẹ o, torí àwọn ìyàwó gọ́vnọ̀ even àwọn ìyàwó senator àwọn ìyàwó
àwọn èèyàn jàǹkànjàǹkàn Nàìjíríà gbogbo wọn náà openly nà bẹ́ẹ̀ ṣe openly ni èmi fọ́ fún ẹ mo like ẹ torí àwọn èèyàn jàǹkànjàǹkàn wọ́n bá ẹ ṣe ẹ bá ṣe ìṣe ń bú yẹ̀rì Toyin happy birthday to you happy birthday to you Toyin happy birthday happy birthday happy birthday àwọn tó wà ní ìjọba ń bá Toyin ṣe Toyin ọmọ dáadáa ni lọ́dọ̀ tèmi ọmọ dáadáa ni tèmi kí ni Toyin ṣe fún mi kí ló ṣe fún mi torí lọ sọ ní ìgbà tèmi àti ọ̀rẹ́ mi ìyá Esabod my senior friend Esabod ìyá yẹn torí Toyin lọ sọ lórí show yẹn Esabod ẹ̀wọ̀n ìgbà mi àti Esabod ń jà Esabod bá ti rí èèyàn kan lọ́dọ̀ mi ó máa cross ẹ̀ ní Esabod dẹ̀ gbọ̀n gan Esabod gbọ́n o àwa fọ̀gbọ́n ó bá fẹ́ dàrin irú báyìí ó mọ ohun tó máa lò rọra àwọn Toyin pé ṣebí wọ́n lò rán ọmọbìnrin Adé Buhari yẹn ìwọ ló rán sí mi Toyin bá lọ sọ pé ìwọ̀n ọmọ ìyá kankan rí o ibi tí Toyin ti ṣẹ̀mí nìyẹn how can you say that lóbìnrin náà ṣe sún nìyẹn mo ní ìwọ ń sá torí ọmọ ẹ kékeré àwọn tèmi tó ti gúnyàn tó ti mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sósì tó ti mọ wọn ń ṣépè fún ìyá wọn ń ṣépè fún bàbá wọn tó ti dààmú wọn máa ń sá kó yẹ kó sọ bẹ́ẹ̀ ohun tó yẹ ń sún fún nìyẹn bí mo ṣe wá sún fún goddaughter mi báyìí torí pé mo ti sún fún báyìí ó ti yé àwọn onífọ́máǹtì àwọn onífọ́máǹtì tó máa ń lò yẹn àwọn onífọ́máǹtì wọ́n ṣe gbé fọ́máǹtì wọlé ni àwọn náà máa mọ ògbó fọ́máǹtì wọ́n ṣe gbé fọ́máǹtì wọlé nìyẹn wọ́n ṣe gbé wọlé nìyẹn ẹ̀rẹ̀ nǹkan tí ò bá dé iye èèyàn àwọn onífọ́máǹtì alva ebi tí ẹ láwọn onílẹ̀ kan tó jẹ́ pé mọ́ tálẹ̀ǹtòsì àwọn bí Ìṣàgámù àwọn ọ̀nà jíjìn àwọn ilẹ̀ Abẹ́òkúta àwọn èmi Ọbanla Elizabeth kí n kó ralẹ̀ lọ́wọ́ mi kó o má lè ju gíga kó ralẹ̀ lọ́wọ́ mi kó bá ju gíga koríko ti bolẹ̀ kò yẹn jẹ èèyàn bá fi pò kó fi gbogbo góòlù látòjú ọ̀run kárí látòjú ọ̀run ló ti fi góòlù kò yẹ ká ló ojú ọ̀run báyìí ojú ọ̀run délẹ̀ kí gbogbo wa má lo góòlù rẹ kó jẹ́ látòjú ọ̀run délẹ̀ báyìí kọ́ ní góòlù ló dẹ̀ fi ń rìn o tó máa fi rìn látòjú ọ̀run dé orí yìí láti ilẹ̀ rẹ̀ dòrí yìí pẹ̀tẹ́sì ojú ọ̀run báyìí kán máa rí i pé wọ́n lòun fò lórí òkè báyìí àbólọ́ra pléènì kó wá jẹ́ góòlù ní délẹ̀ kán wá ní góòlù onídẹ góòlù lòun lò mo fi Ọlọ́run búra alẹ́ mi ò lè kó ẹ jẹ ó jẹ nǹkan kan wájú èmi ó lè Ọlọ́run ìwọ ó lè níyì kan wájú èmi Ọbanla Elizabeth ni mo sọ mí sọ tẹlómi ó lè jẹ nǹkan kan wájú mi sórí àwọn tó èètì yẹn àní kọ́ máa rí pátá kọ́ máa lè wọ̀ pátá kó jẹ́ òhò náà rìn ó pè mí bẹ́ẹ̀ mo láìkí wọn ó lè jẹ́ nǹkan kan níwájú irú àwa báyìí tó o bá mọ bó o ṣe ń ṣẹ̀sì ó ń ṣẹ̀sì gan ni ó ń ṣe ẹ̀sìn tó máa ní kí wọ́n máa ṣẹ̀sìn ẹ̀sìn gidi ló ń ṣe lọ́wọ́ ṣé ìtawà tí mo wọ̀ tó yàtọ̀ owó sí tá àti rójú tá àti wájẹ́ àti wọ́jú àti ríta akóni tàbí ọmọ ọjọ́ mẹ́jọ bó ṣe ń ṣẹ̀sìn ṣé ò ń ṣẹ̀sìn lọ́wọ́ ni ta ló sọ pé ó ṣẹ̀sìn lórí bó ṣe ń sáré kiri àwọn ta ló fẹ́ máa lo fọ́màtì rọ fún àmọ̀ pé rọ́ ló ń pa àwọn kí náà ti pè wọ́n bẹ́ẹ̀ àwọn kọ́lẹ̀dì kò sí nǹkan kan àgbìn wá ń sáré póòsì gbogbo ẹ̀ wọ́n wá ń jíwèé fún wa
tẹ́ ẹ bá ra aago yìí tẹ́ ẹ bá rórùka yìí tẹ́ ẹ bá rí kinní ọmọ takanra kan jàgùdù èkó àwọn òkú ẹ̀jẹ̀ sẹ̀ kí ló fẹ́ wọ̀ tó fẹ́ jọ wá lójú wàláhì sórí aṣọ ọrùn mi aṣọ tí mo wọ̀ ó jọ àwọn ẹlòmíì lójú tó àwọn ẹ̀kọ́ ṣe mu gàrí tó ń tẹ́ wọn lọ́rùn ẹ̀rọ àgbè ṣe é rọrùn ẹ̀rí gbẹ̀dẹ̀ ṣe é rìn ṣe é rí ọmọ ojú ọ̀rọ̀ lárí tó ń pẹ̀lú ẹ̀rọ lánìí inú ilé yìí náà ló ti jọ ẹ lójú kò já wa lójú kò jọ anybody lójú bí ó jẹ nǹkan kan ó lè máa fi ṣú àwọn ọmọ ọ̀dọ̀ tí ó mọ̀ pé ọba a máa rẹ ọba ẹrú ọba àwọn ẹrú ìwọ ló lórí wọn ìwọ lọba ẹrú ṣé kò yẹ tó bá ní ọba ẹrú ìwọ gangan lọba ẹrú torí èmi ní orí social media mi ti sọ story mi ò kò tí sí story pé àwa kan jẹ ìyá kan mo sọ báyìí pé ìyá mi ta ẹ̀bà rí mo sọ báyìí pé ìyá mi ta akínní rí mo sọ báyìí pé èmi àti ìyá mi gbé mi kiri rí ìwọ gangan ló lórí ẹrú tó bá pe olórí ẹrú ìwọ ni kó máa pàtẹ́wọ́ so àwọn ọmọ ẹrú tó kù tó jẹ́ pé wọ́n ń pàtẹ́wọ́ tó ń fọ lẹ́ẹ̀tọ́ pé ọlọ́run tó ṣàánú irú ẹ̀wẹ̀ tó mọ̀ kó àwọn kòlòkò ẹrú tó mú ya wọn kòlòkò torí oníṣẹ́ ò lè tán lórílẹ̀ ó rí àwọn tó wà lẹ́yìn ọlọ́run àwọn ẹrú àti àwọn tó jẹ́ pé wọ́n ti jìyà tọ́lọ́run wá kàn ṣàánú wọn irú wọn ṣó mọ̀ irú story á máa dùn mọ́ wọn nú ṣùgbọ́n tó bá rírú àwa báyìí tó jẹ́ pé wọ́n fowó tọ́ wọ́n bí èmi inú ilé owó náà ti bí mi iṣẹ́ ò ṣe mi rí iṣẹ́ ò ṣe àwọn ẹbí mi rí ṣé kò yẹ torí pé iṣẹ́ ò ṣe àwọn ọmọ tíṣẹ́ ò ṣe rí yẹn ṣé kò yẹ kò yé ya ẹ bí àṣà bísíbísí kò yé ya ẹ àwa tíṣẹ́ ò ṣe rí yẹn àwọn òkú ẹ̀jẹ̀ wọn pọlọ́hún àwọn òkú ẹ̀jẹ̀ torí àwa wọ́n bí wa ní ilé owó náà wọ́n fowó tọ́ wa kò yẹ wọ́n fowó tọ́ wa so kò sí nǹkan tó lè jọ wá lójú ẹ lè rí àwọn ọmọ tí wọ́n rán lọ lu òyìnbó tí wọ́n kàwé nílùú òyìnbó tó jẹ́ pé àwọn òbí wọn san owó school fees wọn tó jẹ́ àwọn òbí wọn ló san school fees wọn kò ṣe pé àwọn tó ní agbá àwọn wọ́ọ̀kì tó bá ń ṣe irọ́ mo ọ̀tà létọ̀nà ó yá kó lọ máa ṣiṣẹ́ lọ irọ́ irú àwa báyìí àwa rán mo lọ léèwé à ń san school fees àwọn ọmọ wa as international students wọ́n dẹ̀ kàwé wọ́n ṣe graduation tá à ń rí bí kò yẹ èèyàn kan ò lè gbé fọ́màtì kan wá bárò àwa ń bí bó o bá ti ń gbé wá máa jẹ́ kó mọ̀ pé à ń ṣẹgbẹ́ ẹ̀ àwọn òṣègbè ìyá ẹ̀ ń bí àwọn ẹrú àwọn ẹbí ẹrú àwọn ẹrú enterprises ẹrú kó wọn jọ yẹn àwọn yẹn ni kó ẹjọ máa kóra yín jọ ẹ ń jẹ fẹnìkan lẹ pé tán bá ti àwọn ta ló ń bá wí àwọn yẹn ò ní dá ẹ lóhùn tó o bá ti lọ àwa máa dá ẹ lóhùn bí ibi la máa ti dá ẹ lóhùn ibi la ti máa dá ẹ lóhùn kí ló wá kọ ẹ̀pẹ́ nìkan ọ lọ sí kọ́wọ́ ẹnìkan má gba àwọn àna wọn láàyè ẹ má jẹ́ kó ara ló ń ta ẹ́ ṣe bọ́mọ tiẹ̀ ti ń bímọ ṣáájú kí ló dé tó lọ jókòó tọmọ tiẹ̀ kí ló dé tí wò ó jókòó kó o jẹ́ ká mọ ẹni tọmọ tiẹ̀ bímọ fún ìgbà tí ò ṣe é fi wọ̀n èèyàn alánà kò ní ṣe é fi wọ̀n èèyàn àwọn àna tèmi tó ṣe báyìí dé lọ́jọ́ kì í yàwó mi báyìí ẹni mo jójójójó torí wọ́n ṣe é fi yan gan ni ọkọ ọmọ mi ṣe é fi yan gan àwọn bàbá àti ìyá gan ṣe é fi yan gan ẹ̀yin ẹ̀dẹ̀gbẹ̀ tí yín jáde kárí ìgbà tán ṣe é fi yan gan kò sẹ́ni máa tí nǹkan rẹ tó máa rí òun re àwọn ní nǹkan rẹ lèmi sọ àwọn táyé wọ́n mú yẹ̀sì kò sí ẹni tí ò ní fi yan gan tó o bá nírú ọkọ Priscilla yẹn ní tó jẹ́ pé rẹ̀ lọ́mọ ẹ mú wá lé owó tí ẹ̀ nìjẹ́ kárí tí mí yẹ rí lásán ló fi ń ṣakọ lójoojúmọ́ àti àwọn pàǹdùkú ìwọ̀n wá lójoojúmọ́ ìwọ̀n ń jẹ́ ká mọ̀ pé ẹ kíní kan rè àwọn kan rè ẹwé kíní tí mo wẹ̀ ẹwé kìkì ẹ bàtà ẹwé agé ẹwé kìkì ẹwé àpá ẹwé wọ́n fi ń ṣakọ ìwọ tí wọ́n fi gbogbo àwọn nǹkan tó wọ̀ tó fi ń ṣakọ ìwọ tó jẹ́ pé ńgbà tí ọmọ tó rán lọ
polytechnic àbí college lọ́mọ lọ tó ṣe graduation lásán graduation tá a rí láàrin èrò tó sign out tó a rí láàrin èrò inú yàrá inú studio ló ti ya fọ́tò inú studio ló ti ya fọ́tò ẹ wá gbé wá fún wa ó fi yẹn wọ̀n wá á wá jẹ́ títí ẹ gangan lóò wá lè fi wọ̀n kí ló ń ta ẹ lára kó yé kanra ìkanra ẹ ti pọ̀ jù ó tiẹ̀ lámùmọ́ra owó yìí ó kàn tiẹ̀ ń jowú lójoojúmọ́ ó jowú orí ẹgbẹ́ ó lè bọ́ta lánàá ṣé wọ́n lò wá ìwọ ò sì ń lé bó o ṣe rìn gbogbo bó o ṣe rìn báyìí gbogbo ẹ̀ lèmi rí àbí airport wa yẹn kọ́ ibi tọ́lọ́ ń gbé mú ẹ ní pé ó lè dà fò airport wa yẹn ṣé airport wa yẹn kọ́ máa gbára ẹ̀ gbogbo bó o ṣe sáré gbọ̀ndé tó gbọ̀ndé ní kíná tí ń pè láàárọ̀ yìí tó ń sáré kiri gbìgbìgbì bóyá sáré kiri ní tó ṣàfẹ́ wá fún wọn wà ní pé nǹkan kó wà lálá irọ́ ló pọ̀ ìwọ kọ́ ló pòsì lálẹ́ àná wọ́n tún ní òtún padà wá ṣé wọn kò ní ìpadà bọ̀ 55,000 àti gbéṣẹ́ ńlá lè lọ́wọ́ èrè mọ̀kọ́mọ bí ọmọ ẹ̀yìn eégún ìdojúmọ́ ló máa rojọ́ ìṣìnbí kinní kan ara ló ń ta ẹ́ èèyàn kan tún sọ fún ẹ pé ọ máa rí lóòótọ́ from ilẹ̀ ọ máa bímọ lé ó tún ṣe ń jí ẹ̀ gbogbo ẹ̀ náà ló máa jọ̀wọ́ onífọ́máǹtì ibi aláburú ẹ̀dá gbogbo ẹ̀ ló máa jọ ẹ́ gbogbo ìwà burúkú tó ń wù yẹ báyọ̀ ló fi ń sọ pé gbogbo èèyàn ń ṣe gbogbo ìwà burúkú ìwàkiwà ọwọ́ ẹ̀ kí ló ń ta ẹ lára kí ló ń dùn ẹ́ ṣé ọmọ yẹn tún lọ wọ́n tún wá ń fún ọmọ yẹn ní ráwọn onísurprise wọn àwọn onísurprise yẹn àwọn yẹn worldwide ló máa ń ṣe kò síbi tó ti ní representative wọ́n tún lọ kí ọmọ Rakim yẹn bó máa ṣe ń gba gift bó ṣe ń gba tó ń gboríṣiríṣi a máa ṣe bí ìgbà tó jẹ́ pé gbogbo kiri yóò jẹ nǹkan ìgbà tí Anamáyọ̀wá tó ra ọ̀kadà lọ́wọ́ mi ìwọ ṣe gbé jáde ìwọ fúnra ẹ̀ gan lè jókòó lórí ẹ̀ ó jókòó sórí ẹ̀ a máa ṣe bí ìpè nǹkan kan ò jẹ nǹkan ó rẹ ní fún ẹ ní nǹkan ó tẹ̀ sí fọmọ ẹ̀ ní nǹkan náà fún ẹ ní nǹkan àwọn èèyàn celebrate ẹ ojo odò àwọn èèyàn láìkì Ìyábọ̀ àwọn èèyàn dẹ̀ láìkì Tóyìn wọ́n láìkì ẹ àwọn èèyàn ò fẹ́ràn ẹ torí o máa ń ṣe pé o máa ń bèbú gbogbo èèyàn ló máa ń bú kò sẹ́ni tó lè bú o máa búyàn o mọ̀ pé èèyàn ṣe ẹ́ lóore rí ìwọ ló máa dé onífọ́máǹtì ibi onírọ́ irọ́ já mi lórí irọ́ pa mi lórí irọ́ fọ́ mi ní bírèènì ó parọ́ onírọ́ ayé onírọ́ ó ti lè parọ́ jù ẹ bá yẹn wo má bọ̀ ẹ̀yin èèyàn ẹ má dá lóhùn o lẹ́kì ìjẹ̀bú gbogbo kíyàn jàre ó ti lè kọ̀m̀plé ó ti ìkànnì ẹ́ àníkànnì ẹ́ gbogbo bó ṣe ń ṣe báyìí àfi bí àjẹ́ èyí tó ń bẹ̀ fà lọ́wọ́lọ́wọ́ ó ti ràn ó ìran yẹn ṣọ́pọ̀pọ̀ mẹ́fà lọ́wọ́ ó ti ràn yẹn ó ìran yẹn rárá títí ọmọ yẹn àti tó bá bẹ̀rẹ̀ bóyá àwa máa kà wàá máa kà èyí tó ń bẹ̀ fà lọ́wọ́lọ́wọ́ ṣé o mọ̀ pé èyí tó ń bẹ̀ fà lọ́wọ́lọ́wọ́ ṣé o mọ̀ pé ò tí ì ràn rárá títà àwọn eléyìí bá wá ṣé nǹkan tí wọ́n bá wá bẹ̀rẹ̀ torí má wà rò pé kò ní wá sórí kíní ẹ ti kún
òṣùwọ̀n ẹ ó ti kún, gbogbo oríṣiríṣi kíní ẹ ti kún, pé ò ní jẹ́ wàláì wàá jẹ́, read my lips, ó máa jẹ́, wàá jẹ́ pánábà bìsìyà tí táìmù yẹn bá tó. Ṣé o mọ̀ pé àwọn èèyàn wọ́n ń wẹ̀, àwọn kan wọ́n ń wẹ̀, wọ́n ń pàtẹ́wọ́ fún ẹ, wọ́n ń ga ẹ̀ ni, kò yẹ, wọ́n ń ga ẹ̀, wọ́n ń ga ẹ̀ ni, wọ́n dẹ̀ ṣe wá ń ga ẹ̀ yẹn, o rò pé bóyá ìwọ ò ní nǹkan kan, you are nobody ní Nàìjíríà. tó bá tẹ̀ nìkan sọ ti Nàìjíríà, you are nobody. Oh, you are nobody. Àwọn story 1935 tó ń lọ gbé wáyé ẹ̀ tó bá ní kinní kan ẹbí wọn léèrè pé nígbà tán ṣe lé ẹbí wọn, gbogbo àwọn story tó ń sọ yẹn, bóyá òfin kan sọ fún ẹ pé Jane Jacob ní she want attention ni and she no go see, àwọn yẹn ò jẹ́ dá lóhùn náà. ṣẹ́ni tó bá ti jàre ṣó máa ń jẹ̀bi ni, ó fẹ́ kí yẹn sọ̀rọ̀ ni láti lè bá kéèsì yẹn jẹ́, ó fẹ́ kí yẹn sọ̀rọ̀ ni, àwọn yẹn ò dẹ̀ ní dá lóhùn. àmọ́ máa fi ẹ́ pa ń bí ni, torí already àwọn yẹn ti hún ẹ pa ní entertainment world yìí, kò sí ẹni tó lè sùn mọ́ ẹ. ọ̀rọ̀ lásán mi báyìí ṣe bí èèyàn kan náà jọ ní kínní, ọmọ yẹn ó ti bọ́ta, ó ti ṣapọ́lọ́jì, ó ti gba àwọn èèyàn, ó ti ti dé, ó ti ti bẹ̀rẹ̀, ó ti ti gbé yẹn sẹ́ni. Wo kí lorúkọ ẹ ti ń jẹ́, má dá lóhùn Wùmí Toriola, má dá lóhùn rárá. Wo iyì ẹ̀rẹ̀ bẹ́ẹ̀, ó rí iyì ẹ̀rẹ̀ gbangba lójú àwọn èèyàn, má dá lóhùn, má wọ ẹgbẹ́ ẹ̀, ó fẹ́ yíwọ́ ọmọ abá ẹ ni, ó ti má dá lóhùn. ẹ wo ètò ṣe wedding jọ kìíní àná, ọmọ tó fẹ́ amẹ́ríkánà yẹn, ẹ mọ̀ pé ọmọbìnrin tó fẹ́ amẹ́ríkánà yẹn ọkọ ẹ̀ dìídì wọn ònú ẹ̀ ní wàláì kò jẹ́ súnmọ́ wọn, ó yíwọ́ ọmọ yẹn báyìí, ìyẹn ò dá lóhùn, ó yà yíwọ́ ẹ̀ padà sàn. ọmọ yẹn kò sí èèyàn gidi tó máa súnmọ́ ọmọ yẹn sẹ́, kò sí èèyàn tó máa súnmọ́ ẹ. òṣì èmi wo a ní kí n kú báyìí kán ti máa gbókù mi lọ, ká ní kí n kú kán wá ní kán jí mi padà o, ẹ má máa jí mi o, àfi tí n bá bẹ́ẹ̀ ṣe, mo fọlọ́run búra máa kú, mi ní lájú, tí n bá gbọ́ mi ní lájú, ojú yẹn ò ní là, torí kú yájẹ̀ sí lọ. téèyàn bá kú àlàáfíà, táwọn èèyàn gidi tán ṣe ẹ̀yẹ ìkẹyìn dáadáa fún, ó sàn ju kéèyàn bó lórí burúkú wèrè ẹ̀ kéèyàn bá ṣe láyé lọ. má jẹ́ ń bó lóṣì wọkọ̀ ìkùnú kó orí yẹn wọ́n máa kọrin kan láyé àti káwá pé má jẹ́ ń bó lóṣì wọkọ̀ ìkùnú kó, má jẹ́ ń bó lóṣì ṣe pọ̀ ìkùnú kó, má jẹ́ ń bó lóṣì. ẹ wá wèrè ayé, ẹ wá wèrè ayé, ẹ mórí yẹn, orí àwọn onígùnú kó, ẹ mórí yẹn Gani mi ní a ní rẹ́kọ̀dù yẹn lé wa lọ́ọ́ má jẹ́ má díjú síbẹ̀ ni, ká ní mo kọra bóyá mo ọ̀tá mi ti kú báyìí kí n wá kàn lájú kí wọ́n máa gbọ́ pé tí má díjú padà ní pé ẹjọ́ o ẹ jẹ́ máa lọ kí n bá ẹ ṣe kébi bá rúwọ ẹ ṣe, ìwọ tó yẹ ojoojúmọ́ ìpè náwọn èèyàn gbé ẹṣẹ́ lọ́sàn-án lóru ní gbogbo ìgbà, níwọ̀nba àgbà tí mo rí àwọn ẹmọ mo pé àjẹ́ nǹkan tí mò ń fojú gba lójoojúmọ́ kí wọ́n máa fi ara gba ìpè tó báyìí, mo yẹ ìpín mi yẹ ayé àtijọ́ nígbà kan ló mọ̀ pé wọ́n á ṣe kinní báyìí, àwọn kan á ti léraléra náà ń jáde, kálukú ti ń kárí ẹ̀ mọ́lé, kò sẹ́ni fẹ́ jáde, kò sẹ́ni fẹ́ máa forí ẹ̀ gbèpè mọ́, èpè táwọn èèyàn forí gbà lórí ayé ẹ̀ ti pọ̀ jù, torí aláfọwọ́fà ni ẹ́, bó ṣe ń fa ẹ̀ báyìí gbogbo bó má ti ń fà báyìí táwọn èèyàn bá rò pé adẹ̀ tí ó tún máa lọ mú mi wà ní, ta ló máa forí ara ẹ̀ àwọn ọmọ àbí ẹ̀ gbèpè, àwọn tó ń bẹ́ẹ̀ tó ń ṣe wọ̀n
kálukú wọn ti sá ó mọ iye àwọn tó ń èèlì tẹ́lẹ̀ ó mọ ẹni tó wá ń pè déédéé nísìn wọ́n di mélòó ó wá ń pè wọ́n èèyàn mélòó ló wá ń èèlì nísìn mo jẹ́rìí lágbájá mo jẹ́rìí lágbájá kò ṣe èèyàn mọ́ everybody ti ń yọsẹ̀ kò sẹ́ni fẹ́ forí ara ẹ̀ gbèpè èpè ní ṣọ́ra wa tó ń ṣépè fún orí báyé wa ṣe ń lọ lẹ́lẹ́ èmi fúnra mi èmi wà ní tí n bá pàdé ẹ ní ibikíbi lẹ́yìn kí n fún ẹ nígbàjú a ní kí n kàn déédéé sùn báyìí kí n lálàrí ẹ kárí mi lálàrí ẹ kí n déédéé sùn kí n máa tó oorun yẹn sùn tí n bá lọ òde tí n bá gbọ́ pé ìwọ ló dìde lórí àga yẹn kọ́ lóun ló dìde kó já ìtẹ̀bù náà gbé e sí kọ́ wá ní ìwọ ló tẹ̀ dìde lórí àga yẹn ló ń lọ mo fọlọ́run búra a máa ní wá jókòó síbẹ̀ máa lọ jókòó sí ẹ̀yìn láàrin èrò àárín ẹ̀yìn lọ́hùn níbi tọ́hún táwọn èèyàn ti ní rí mi ò kàkà kí n jókòó sí àìtẹ̀bù tó jókòó wà láì mo fọlọ́run búra kàkà mo wá bẹ ọlọ́run ni pé kàkà kí n fi irú ọlá àìnísinmi irú tiẹ̀ ìtọrọ ìgbé ayé kọ̀ǹténà mi ìpè mi. Alhaja Lizzy Anjorin wọ́n sọ̀rọ̀ nípa Ìyábọ̀ Òjó pẹ̀lú Priscilla láìpẹ́ yìí wọ́n ní Ìyábọ̀ Òjó pé ọmọ ojú ọ̀rọ̀ lárí ní Ìyábọ̀ Òjó pé Ìyábọ̀ Òjó ò ní nǹkan kan pé gbogbo nǹkan tẹ́ ẹ rí tí Ìyábọ̀ Òjó máa ń wọ̀ yẹn ó máa ń ya ni. wọ́n ní Priscilla tó máa ń ṣò káàkiri ipe tó bá jẹ́ àwọn ni o àwọn ò lè máa display ọmọ tiwọn lórí ayélujára wọ́n ní ṣé wọ́n rí ọmọ Dangote rí ṣé wọ́n rí ọmọ Ọ̀tẹ́dọ́lá rí wọ́n ṣàkà àwọn olówó bẹ́ẹ̀ wọ́n ní àwọn èèyàn kì í gbé ọmọ wọn sórí ayélujára wọ́n ní so àwọn olówó bíi tiwọn wọn kì í máa ń display ọmọ wọn. òun ló wá jẹ́ kí madam obanla fi sọ̀rọ̀ wípé irọ́ ni wọ́n pa ò wípé ṣèbí last year nígbà tí ọmọ ọkọ wọn tó ṣe graduation wípé ṣèbí Alhaja Lizzy ó post ẹ̀ sórí wall tó ní kọ́bá òkè wípé ó ṣẹ̀ṣẹ̀ tán iléèwé wípé irọ́ ni ó pa wípé tó bá yẹ pé ọmọ Alhaja Lizzy èyí tó wà ní Amẹ́ríkà tó bá yẹ pé ó fọ́ ọkọ gidi bíi ti Priscilla yẹn wípé àwọn náà máa display ẹ̀ wípé torí pé ọkọ ọmọ Lizzy Anjorin kì í ṣe ọkọ alálùbáríkà wípé olùjẹ́kọ́ máa ń display ẹ̀ kò jẹ́ kó ṣe jẹ́ ẹ̀yìn tèmi. so nípa ti afeeze pẹ̀lú Wumi Toriola ọ̀sẹ̀ tó kọjá wàhálà ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. Afeeze grant interview kan lórí ayélujára olóòtú béèrè lọ́wọ́ Afeeze wípé kí ni ìyàtọ̀ tó wà láàrin Mide Martins pẹ̀lú Wumi Toriola. so Afeeze wá ní kárátà Wumi gan lẹ́ ń wò nínú múvì yẹn pé bó ṣe máa ń ṣe ní real life nìyẹn pé Wumi gbóná gan pé kò gba nonsense ó ní bọ̀tì kì í tọ́yàn o ó ní tán bá ti tọ́ ó ní wàhálà máa ṣẹlẹ̀ ó ní kárátà ẹ̀ lẹ́ ń wò yẹn ó ní dẹ̀mí rẹ̀ ṣe pé kò sí part tí ò lè hard nínú múvì oníṣẹ́ wá rí Mide Martins ó ní kì í ṣe kárátà ẹ̀ lẹ́ ń wò yẹn o ó ní Mide Martins pé ó kù kò lè sọ tẹnu ẹ̀ tán ó lóun tí rí Mide níbi tó ti jà rí ó ní Mide ò kì í jà. so ọ̀rọ̀ ìwá jẹ́ kí Wumi ó wá jẹ́ kó bínú wípé wáì tí Afeeze fi ń praise ìyàwó ẹ̀ tó wá fẹ́ máa já òun bọ́ lórí ayélujára ó ló fẹnu bà òun jẹ́ inú bí Wumi Toriola ó sọ̀rọ̀ sí Afeeze. so àwọn èèyàn wá sọ̀rọ̀ sí Wumi wípé wáì tí Wumi fi reply Afeeze wípé ṣé gbogbo ọ̀rọ̀ ló máa fèsì sí ni even though tó bá yẹ pé ọ̀rọ̀ yẹn tiẹ̀ bínú ó yẹ kó sọ fún Mide Martins nítorí ọ̀rẹ́ làwọn méjèèjì wípé kò yẹ kó sọ̀rọ̀ sí ọkọ ọ̀rẹ́ ẹ̀ bẹ́ẹ̀ yẹn. so àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní drag Wumi Toriola lórí ayélujára wọn ló ti bàjẹ́ jù òun ló jẹ́ kó rí ilé ọkọ gbé kò mọ̀rọ̀ sọ débi wípé Wumi Toriola ó land sí hospital. so Wumi Toriola ṣàjáde ó apologize ó ní kí kọ́ má bínú. so Alhaja Lizzy wọ́n tún ganu sí ọ̀rọ̀ àwọn méjèèjì ó ní bí Wumi Toriola ṣe reply yẹn ló dáa ipe bó ṣe máa ń ṣe nìyẹn pé tí Wumi ò bá gbára ẹ̀ sílẹ̀ ipe wọ́n tún máa blackmail ẹ̀. so lè fi wárí madam obanla tó wá fi sọ̀rọ̀ wípé kí Wumi Toriola má dáhùn o ó ní Alhaja Lizzy ó tún wáyàn tí ó mọ̀ máa jà bíi tiẹ̀. tẹ́ fi wo ètò yìí ò ní fọ́ bẹ́ẹ̀ ni títí ẹ̀ fi gbọ́ òní di ẹjọ́ tó bá dẹ́gbà àkọ́kọ́ yín retí ẹ̀ ń darapọ̀ mẹ́tò yìí ẹ bá mi gbọ́ wọlé subscribe button kó lè máa tàn yín lólobó ìgbàkúùgbà tàbá wá sórí afẹ́fẹ́ ó dàbọ̀.